ṣẹlẹ̀ o wàhálà ńlá rèé o òpin ayé mà ló wọlé jọ yìí òpin ayé ti wọlé o wòlíì ńlá yìí láti ìlú Kenya gbajúmọ̀ wòlíì orílẹ̀-èdè Kenya mà ló sọ wípé òun ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ọlọ́run Elédùmarè òun máa ń bá Ọlọ́run chaàtì lórí WhatsApp ó fi hàn wá níbi tó ti store nọ́mbà Ọlọ́run pẹ̀lú God ó dẹ̀ ń bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ wò ó tẹ bá rí àwọn àtẹ̀jíṣẹ́ tó ń tẹ̀ sí Ọlọ́run tí Ọlọ́run náà sì ń dá padà bí ó ṣe sọ ó lóun ní nọ́mbà Ọlọ́run ó sì fi hàn wá nọ́mbà Ọlọ́run ó máa ń kí Ọlọ́run iná ẹ̀ ló sọ pé good morning ó ní good morning my Lord ó sọ pé Ọlọ́run dáhùn lóhùn ni pé my servant good morning àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó store nọ́mbà náà pẹ̀lú my God ó store nọ́mbà náà pẹ̀lú my God àwọn àtẹ̀jíṣẹ́ lóríṣiríṣi ó wà ń bẹ̀ tí a máa fi síta ó kí Ọlọ́run sì dá lóhùn ó ń bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sì ń ṣe kí ni wọ́n ń tẹ̀ padà bẹ́ẹ̀ yìí ni àwọn kọ́mẹ́ǹtì tí àwọn èèyàn fi sí abẹ́ ẹni yìí ní kí lẹ́ni yìí sọ màmá mu wá fún yín lọ́lọ́kọ̀ òjọ̀kan Ọládipúpọ̀ ìyanu Olúwa ó ní the only way I can believe this until he called God on video call tí àwọn sì rí ó ní kó pe Ọlọ́run lórí video call gangan káwọn mọ̀ wípé Ọlọ́run gangan ló ń bá wí Akeem ní since they know the sheep or fool what do you expect from the kíní ẹ wo bẹ̀ dáadáa ẹ máa rí Shitu náà comment ó ní let's test this man brain bẹ́ẹ̀ lọ́ọ̀ ni àwọn èèyàn comment lórí post ó ga o tí Ọlọ́run ti wá ní nọ́mbà báyìí tí àwọn oríṣiríṣi àwọn ènìyàn tí wọ́n ṣe kíni tí wọ́n ń pè wọlé kí lẹ́yìn rí sí eléyìí lórílẹ̀‐èdè Kenya a jẹ́ mọ̀ wípé ilé ìjọsìn ẹni yìí ó máa kún àkúnfàyà ni ṣé èèmọ̀ kan lélẹ́yìí ṣá ṣé òpin ayé ò ti dé lóòótọ́ ohun táwa gbọ́ ni wípé kò sẹ́ni tó lè rí Ọlọ́run ṣùgbọ́n nígbà tí pásítọ̀ yìí sọ wípé òun bá Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run sì máa ń dáhùn lóhùn òun mọ bóun ṣe lè pe Ọlọ́run tí Ọlọ́run pè òun èmi rò pé tó bá lẹ́yìn ń pe Ọlọ́run spiritual realm ni èmi ò mọ̀ wípé Ọlọ́run náà ti ń lo nẹ́tíwọ́ọ̀kì débi wípé a máa bá sọ̀rọ̀ lórí WhatsApp tó definitely ẹni tó bá ti ní nọ́mbà lórí WhatsApp ó yẹ ká máa bá sọ̀rọ̀ lórí phone number nìyẹn o ẹ̀yin èèyàn ẹ mú kàléwé ẹ mú kàlé ọmọ kẹ́ ẹ wọlé yìí o Ọlọ́run ti ní nọ́mbà bóyá yìí náà máa rí nọ́mbà Ọlọ́run gbà lọ́wọ́ pásítọ̀ lọ́wọ́ wòlíì David láti ìlú Kenya ẹ̀yin ará Kenya ẹ mà kú oríire o ẹ kú àmójúbà àbí kí ni ká ti pe léyìí wòlíì tó ń bá Ọlọ́run chaàtì lórí WhatsApp eléyìí nágbára o ẹ wo bó ṣe ń lọ láníkà mú wá fún yín a máa mú wá fún yín bó dẹ̀ ṣe ń lọ ni à ń lọ fún ti sáà yìí ná bó bá ṣe tún jẹ́ a máa mú wá fún yín o wòlíì David láti ìlú Kenya tó ń bá Ọlọ́run chat lórí WhatsApp àwa ń lọ ná fún ìgbà kan ná tó bá ṣe tún rí àtúmọ̀ mú mi wá fún yín ẹ ṣé. Owutu FM ètò tó bójú owó ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó bójú owó Owutu ni ẹ máa gbọ́ Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Ìkòròdú ni wọ́n wà. Ìkòròdú ni wọ́n wà. Ẹ máa wò, ẹ máa wò. Àtọmọ kékeré àtàgbàlagbà. Ẹ máa wò, ẹ máa wò. Owutu FM. Owutu FM. Ẹ máa wò, ẹ máa gbọ́. Ètò tó ta lẹ́nu. Ètò tó ta lẹ́nu. Owutu Owutu. Owutu. Ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́
Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí. Bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn. Ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe, ìpolówó ọjà lẹ fẹ́ ṣe, ìyàwó lẹ fẹ́ ṣe, ẹ máa lọ sí Owutu. Àwọn náà ṣe bẹbẹ, ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu. Owutu ṣe bẹbẹ, Ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú. Ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi. Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbọ̀hùn sáfẹ́fẹ́, gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn. Wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní, ẹ fẹ́ tajà ní, ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní, lóríṣiríṣi ní, ìṣílẹ̀ ní, ilẹ̀ lẹ́fẹ́ tà ní, kódà tó bá rẹ̀ yín jẹ, ẹ máa bọ̀ l'Owutu FM kẹ́ wá gbẹnu sí máa. Thank you very much. Owutu ni o. Of the grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹ ṣàlẹ́ o máa gbọ́ máa yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ níléeṣẹ́ Owutu FM láti máa gbọ́ níléeṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹ ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ níléeṣẹ́ Owutu FM má yí kúrò níbẹ̀ má gbọ́ yẹ ṣàlẹ́ náà ni. Owutu rédíò Owutu àti pé Owutu ti FM ṣáà máa sùn lẹ́ka jáde lọ Owutu FM. God bless you. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.